kí ló ṣẹlẹ̀ wá ní àwọn kan kó ìbọn wá bá wọn nílé pé àwọn mẹ́rin ni wọ́n gbogbo wọn náà dẹ̀ kó ìbọn wá bá wọn nílé pé wọ́n ṣe wọlé immediately wọ́n kàn bẹ̀rẹ̀ pé ibo ni Kẹ́hìndé wà yàrá Táíwò tó kú dà. Wá jẹ́ ká fetí gbọ́ fídíò yìí o. Ẹ kú dédé àsìkò gbogbo ẹ̀yin alára wa. Kẹ́hìndé Adégbòdù ló pariwo síta yìí o. Kẹ́hìndé Adégbòdù tó ṣẹ̀ṣẹ̀ ṣe ẹni nìkan ní ìjẹ́jọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìsìnkú ìkejì ẹ̀ Táíwò tó kú tí wọ́n sì mọ̀ ẹ̀ lọ́wọ́. Ìjẹ́ mọ̀ pé àwọn jàǹdùkú wọ́n wá lọlé, wọ́n wá Kẹ́hìndé lọlé. Wọ́n wá Kẹ́hìndé lọlé, Ọlọ́run ló ní kó má sìn lé. Wọ́n bá ìyàwó àti ìyàwó Táí nílé àtàwọn ọmọ ni wọ́n bá lé. Gbogbo owó wọ́n kó, gbogbo fóònù wọn pápátá ni wọ́n gbà lọ. Wọ́n ti lérò pé bóyá ó wà nílé owó tí wọ́n dá fún un, wọ́n fẹ́ wá gbà á. Ẹ̀yin ènìyàn ẹ mà níkà. Ẹ wò àfi tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu Kẹ́hìndé fúnra rẹ̀. Lẹ́nu Kẹ́hìndé Adégbòdù gbajúgbajà òkọrin gospel tó sì mọ̀nù kejì ẹ̀ tí wọ́n tó kú láìpẹ́ yìí, tó kú kò òjijì. Torí kò òjijì lápè. Èlò lọ́jọ́ orí Kẹ́hìndé. Èlò lọ́jọ́ orí àwọn Táíkọ̀n. Tó yìn mọ̀nù kejì ẹ̀ lọ́wọ́. Ó yìn mọ̀nù ẹ̀ lọ́wọ́. Òun làwọn jàǹdùkú àwọn agbénipa ni wọ́n wá lọlé pẹ̀lú ìbọn. Ọlọ́run ló ní kó má bàa nílé. Adúpẹ́ fún Ọlọ́run. Ẹ̀yin ènìyàn wa. Eléyìí lágbára o. Kò sí security, kò sí ààbò, kò sí nǹkankan nínú ìlú. Àwọn èèyàn máa gbé ìbọn rìn bó ṣe wù wọ́n. Kí làbá máa sọ tán bá Kẹ́hìndé lé? Ta ló mọ èèmù wọn? Ta ló mọ nǹkan tó wà nínú wọn? Wọ́n náà ti gbé fún ẹ wò. Ẹ má tẹ̀ jẹ́ kí làágùn jìnnà ẹnu onípọ̀n báyìí náà la ti ń gbọ́ pọ̀n. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ náà. Bó ṣe lọ lílé yìí o, ẹ bá wa share káàkiri kí gbogbo ìjọba kí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí o. Bàbá Tinubu ẹ ní láti gbọ́ nǹkan tó lọ nínú ìlú. Ọ̀gá àwọn ológun, ọ̀gá àwọn ọlọ́pàá, gbogbo elétò ààbò, gbogbo ẹlẹ́ṣọ́ ààbò pápátá tó ń bẹ nílẹ̀ Òtùfẹ̀, ẹ wá bá wa tẹ́tí gbọ́ o. Ẹ wá gbọ́ ohun tó ń lọ o. Èyí tá a gbọ́ rèé o, èyí tá a rí rèé léèní o. Ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa pín ètò yẹn jẹ́ kó lọ fà. Thank you. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kúrọ̀lẹ́, ẹ kálẹ́ níbi tẹ́ bá ti ń gbọ́ mi. Ó depend lórí time tẹ́ bá wà. Òun ló jẹ́ kí n kó mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ pọ̀. Orúkọ mi ni Kẹ́hìndé Adégbòdù JP. Mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Ó yẹ kí n ti jáde kí n ti dúpẹ́, but mi eléyìí gan tí mo fẹ́ ṣe kò tí ì ṣe ìdúpẹ́ proper. So màá kàn dárúkọ àwọn èèyàn kéékèèké kọ̀ọ̀kan. So but mo sì ń bọ̀ wá ṣe ìdúpẹ́ proper lọ́wọ́ everybody. In fact gbogbo ẹ̀yin èèyàn tẹ́ support wa financially, spiritually, morally. So mo dúpẹ́ lọ́wọ́ yín gan fún tí a ṣe yẹ ẹnìkejì mi tí Ọlọ́run pè sọ́dọ̀ tá a ṣe lọ. So ojú òní ti gbogbo yín lágbára Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbàdúrà fún wa, tẹ́ ń message, tẹ́ ń pè lójoojúmọ́, àtàwọn tọ́lọ́run lò láti jẹ́ kí kinní yẹn kó lọ bó ṣe yẹ kó lọ. Àwọn bíi bàbá wa Dr. Yínká Ayéfẹ́lẹ́ Ọjà, ẹ ṣé bàbá, ojú òní tì yín láéláé. Àwọn bíi bàbá mi Táíwò Òjó, bàbá mi Professor Òjó, bàbá mi bàbá Ṣebí Ọba, Professor Miye, a lot of people, àwọn colleagues mi náà tán wà ní committee. Mo sì máa tún fídíò mi ṣe tí màá dúpẹ́ proper dáadáa, tí màá dákọ everybody. So eléyìí ó wà urgent ló kàn jẹ́ kí n kọ́kọ́ fẹ́ ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ojú òní tì yín. Now to my point tó mú mi ṣe fídíò yìí gangan, mi ò kì í ṣe social media person. Mi ò really like ẹni tó like náà jù tó máa ń ṣe jù ló ti lọ yẹn, but torí nǹkan kan tó happen ló jẹ́ kí n wá sí online
ló jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. I think ìgbà tí ká tó bẹ̀rẹ̀ burial planning something, so wọ́n organize committee léyìí tí ó jẹ́ pé dáàdi mi Ọláyínká Ọjà àwọn náà head committee yẹn, so wọ́n dẹ̀ create a group pé láti béèrè fún support lọ́dọ̀ àwọn èèyàn fún any way tán lè fi support wa, so because àwọn yẹn ni ò jẹ́ kójú tì wá, so Bàámi Ayéfẹ́lẹ́ dẹ̀ make sure pé àwọn monitor gbogbo nǹkan yẹn dáadáa, everything fi lọ bó ṣe yẹ kó lọ. So now but issue kan happen ní alẹ́ ìjẹta mọ́júmọ́ àná, because èmi ò sí nílé, mo travel, mo lọ sí Ọ̀ṣun state, so around past 9 lálẹ́, so ó ní ìyàwó Táíwò dédé call mi, so but mo rí pé nínú ohun ẹ̀yẹn ó ń panic. Kí ló ṣẹlẹ̀ wá ní àwọn kan kó ìbọn wá bá wọn nílé, pé àwọn 4 ni wọ́n, gbogbo wọn náà dẹ̀ kó ìbọn wá bá wọn nílé, pé wọ́n ṣe wọlé immediately wọ́n kàn bẹ̀rẹ̀ pé ibo ni Kẹ́hìndé wà, yàrá Táíwò tó kú dà, àwọn gold tán lò dà, fóònù Táíwò dà. Wọ́n láwọn sọ pé fóònù Táíwò wà lọ́wọ́ mi, wọ́n ní káàkì ńkọ́. Wọ́n láwọn sọ pé mi ì sílé, mo travel, pé kí mọ́tò yẹn náà ni mo gbé lọ nǹkan. Wọ́n sọ pé okay, Kẹ́hìndé yẹn gẹ́gẹ́ làwọn wá pé àwọn fẹ́ rí ibo ló wà, yàrá ẹ̀dà. Wọ́n ṣàwọnú yàrá mi, wọ́n tiẹ̀ tún wọ aṣọ mi lọ, wọ́n dẹ̀ kó ìwọ̀nba aṣọ tán lè kó, wọ́n kó bàtà. So mo dúpẹ́ pé wọ́n ṣe anything fáwọn ọmọ wọn, dẹ̀ fọwọ́ kàn àwọn ìyàwó. So wọ́n gba gbogbo phones wọn, wọ́n gba ìwọ̀nba owó tó bá lọ́wọ́ wọn nílé. So now nǹkan tó jẹ́ kí n fẹ́ ṣe fídíò yìí, wọ́n ní lára àwọn pípù yẹn tó wá yẹn, ìkànnù wọn make call, bóyá ẹni tó rán wọn ń pè é pé àwọn ò bá Kẹ́hìndé gangan lé o, pé àwọn ọmọ kéékèèké àtàwọn obìnrin làwọn bá, pé àwọn ṣọ́ pé àwọn eléyìí lówó kankan lọ́wọ́ kankan, pé àwọn ò bá Kẹ́hìndé lé. Now mo fẹ́ clarify nǹkan tó pọ̀, nǹkan tó jẹ́ kí n jáde torí security purpose ló jẹ́ kí n jáde, torí ààbò lórí àwọn ọmọ mi àtàwọn ọmọ Táíwò àti family mi àti èmi gan, òun ló fà mí ìbá ti ṣe tí mo fẹ́ ṣe, but mo ti rò pé this is the only way tí mo lè fi express ara mi, tí mo lè fi kíró ẹ̀ má bàtún ọkọ̀ ọ̀mù, because mo mọ̀ èmi thought mi bí mo ṣe rò ni pé àwọn tó wá sílé, owó táwọn èèyàn send sí mi through platform tí Bàámi Ayéfẹ́lẹ́ create, so wọ́n rò pé owó yẹn ṣì wà lọ́wọ́ mi, so nǹkan motion tán bá wá sílé nìyẹn. Imagine ọjọ́ yẹn ló pé ìjẹjọ tá a sin Táíwò, àwọn kò kàn wọ́n pé èèyàn ti ẹ̀kú bóyá èèyàn mọ̀, so kò kàn wọ́n, nǹkan táwọn wà after nìyẹn. So mo fẹ́ ṣe nǹkan tí mo dẹ̀ fẹ́ ṣe yẹn ni pé wọ́n ń pè níbi kéèyàn kó àkóyawọ́. Ìfàmù pé nǹkan tí mò ń ṣe inú Bàámi ò ní dùn sí, ìyẹn Ayéfẹ́lẹ́ wọn ò ní fẹ́ kí n ṣe, but mo wò pé this is the only way tí mo lè fi ṣe láti save ara mi àtàwọn family mi, kíró ẹ̀ má bàa tún happen mọ́, torí àwọn olè tó wá lóru, alẹ́ náà wá past 9 lálẹ́ náà wá, wọ́n dẹ̀ náà lò more than 45 minutes. So gbogbo àwọn security àdúgbò wọ́n gbìyànjú bọ̀ kán tó débẹ̀, kémi tó rí wọn get, àwọn people yẹn ti ṣe nǹkan tó fẹ́ ṣe, wọ́n ti lọ. So mo fẹ́ post iye owó tó wọlé, then màá post bá a ṣe náwó yẹn síta, received everything, because ká tó sin Táíwò àti parí building yẹn, so in fact level pé a ti kàn, a ti ṣe window, a ti ṣe front door sí méjèèjì, so ó kù plastering àti fence, floor, many things. So inú owó yẹn náà la dẹ̀ ti ṣe. So màá post àwọn receipt yẹn sí online, màá dẹ̀ fi account balance mi síbẹ̀, kẹ́ ẹ má bàa, ẹ̀yin tẹ́ ń wá, kẹ́ ẹ má bàa rò pé owó kankan wà lọ́wọ́ mi, kò sí owó kankan lọ́wọ́ mi ò, tẹ́ ẹ bá wá ẹ̀kan fẹ́ wá fìyà jẹ mi lásán àbí àwọn ọmọ lásán ni o. Èmi ò dẹ̀ àwọn ò kí ń gbélé, ẹ má harm àwọn ọmọ, torí kò sí nǹkan tó kan àwọn ọmọ yìí níbi nǹkan tó ṣẹlẹ̀ yìí. Mo mọ̀ pé owó yẹn lẹ need, but kò sí owó yẹn lọ́wọ́ mi mọ́ o,
mi ò gbọ́dọ̀ parọ́ fún yín o, mi ì parọ́ o. Màá fi account balance mi màá fi hàn yín. In fact kò ní jẹ́ account tó ń sanwó sí nìkan, gbogbo account tí mo ní màá send gbogbo ẹ̀ balance tó wà bẹ́ẹ̀ kẹ́ lè mọ̀ pé mi ò lówó kankan lọ́wọ́, tó wáyé pé nǹkan tẹ́ ń wá nìyẹn, mi ò lówó lọ́wọ́. Èmi ò dẹ̀ lára ìyá o, it's true, mo mọ nǹkan tí mò ń sọ o. So nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ tó yẹ kí n come online kí n sọ̀rọ̀ yìí o, because wọ́n ní téèyàn bá dákẹ́ tààrà ẹ̀ máa bá dákẹ́, àìlè sọ̀rọ̀ dẹ̀ ní ìbẹ̀rẹ̀ orí burúkú. Time tí mo wà yìí kò ń ṣe gbogbo nǹkan báyìí ló yẹ kí n tún máa face, but mo mọ̀ pé ìlú tá a wà kò sí ní tó kàn àwọn kan. So nǹkan táwọn wà after náà wà after. So tó bá yẹ pé mo mọ̀ pé olè ilé ló máa ń ṣílẹ̀kùn fún títà, tó bá yẹ pé lára ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa kínní ni ẹ̀ ń rò pé bóyá owó sì wà lọ́mì kan wá gbà yòókù, kò sówó. In fact owó yẹn gan kò tún tó o. A tún ti náwó mi lọ nílé ẹ̀ torí kò yẹ parí tán náà, a kàn sáré ṣe gbogbo ìyẹn ká fi ṣe bẹ́rẹ̀ ká fi sin Táíwò síbẹ̀ ó ní o. So màá post everything so online. Ẹ jọ̀ọ́ o, mo bẹ̀ yín o, mi ìgbéraga o, kò sówó lọ́wọ́ mi o, mi ìparọ́ fún yín o, mi ò live fake life, àwọn ò kì í gbé fake life o. Mọ́tò tí tá à ń lò wọ́n fún wa ní o, àfọwọ́ ara wa rà o. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ bá mi, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn family mi wà àtàwọn ọmọ Táíwò, ẹ jẹ́ kọ́kàn wọn balẹ̀, because láti ìjẹta yẹn ẹ̀rù ń bá àwọn ọmọ yẹn, wọ́n láwọn ò lè súnlé. Níbo ni mo fẹ́ kó wọn lọ? Kò síbi tí mo fẹ́ kó wọn lọ. Ọ̀ṣun tí mo wà ọkàn mi ò papọ̀, mi lè ṣe nǹkan tí mo lọ ṣe ń bẹ̀ mọ́ tí mo fi padà wá sílé. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o. Lẹ́yìn fídíò yìí màá ṣe gbogbo receipt yẹn, bówó ṣe jáde, iye tó wọlé màá kọ́kọ́ gbé síbẹ̀, bówó ṣe jáde bá ṣe náwó màá sọ everything síbẹ̀, ẹ máa rí. Bámi Ayéfẹ́lẹ́ tẹ́ bá rí fídíò ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mi ì fi lọ yín kí n tó ṣe. Ẹ jọ̀ọ́ bó ṣe gbà ló jẹ́ kí n ṣe bẹ́ẹ̀. Mo fi Ọlọ́run mo fi bẹ̀ yín, ẹ̀rù ló ń bá èmi o, because èmi ò bá tẹnì kankan jẹ́, mi ì dẹ̀ rórí kí tẹ̀yàn kankan má dà o, mi ì dẹ̀ ever ro ikú sí Táíwò ní 50 years to this time. So ẹni tó bá rò pé torí irú nǹkan tó ṣẹlẹ̀ bóyá torí ẹ̀ ó ti sọ mí di millionaire àbí billionaire, irọ́ lẹ pa o. Mo mọ̀ pé ó máa sọ mí di later, but gbogbo owó tán dá kò sówó lọ́wọ́ mi o. Ó ní mo ní kí n sọ o. Ẹ jọ̀ọ́ o ẹ̀yin èèyàn, ẹ bá mi bẹ̀ wọ́n, ẹ̀bẹ̀ ni mo lè bẹ̀ wọ́n o. Mi ì lágbára kankan o, lẹ́yìn Ọlọ́run lẹ́yìn àdúrà mi ò ní nǹkan kan o. Ẹ jọ̀ọ́ o, ẹ dákun, ẹ má wálé láti wá hàm àwọn ọmọ mi àtàwọn ìyàwó àti àwọn ọmọ Táíwò. Ẹ jọ̀ọ́ ẹ kàn tí ẹ rò pé à ń mọ̀ ọ́n lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ẹ kàn tí ẹ rò pé à ń mọ̀ ọ́n lọ́wọ́. Mo bẹ̀ yín ni, mi ò lágbára kankan, ibẹ̀ ni mò ń bẹ̀ yín o. So after this video ẹ máa rí gbogbo post yẹn, gbogbo receipt bá ṣe náà àti iye tó kù láwọn àkáǹtì mi tí mo ní. So mo rò pé tẹ́ bá rí yẹn bóyá ọkàn yín máa balẹ̀ pé mi ò parọ́. And tó bá dẹ̀ jẹ́ pé another reason lẹ fi wá, mo mọ̀ pé mi ò ṣẹ̀yìn o, mi ò dẹ̀ ṣẹ̀ anybody o, mi ṣẹ̀yìn o. Mo mọ̀ èèyàn kì í rìn kórí má mi o. Tó bá yẹ pé mo ṣẹ̀yìn, ẹni tí mo bá ṣẹ̀ kó sọ o, màá bẹ̀ o. Mi ò proud o lọ́wọ́ tí mo wà yìí o, mi ò proud, mi ìgbéraga o, mi ì dẹ̀ ní kankan tí mo gbẹ́mi lé o ju Ọlọ́run lọ o. So ẹ jọ̀ọ́ o, ẹ dákun, ẹ má jẹ́ kó tún jẹ́ tẹ̀lé, ẹ má tún jẹ́ fi social media popular lẹ́ẹ̀kejì o. Mo bẹ̀ yín torí Ọlọ́run. Ẹ ṣé o.